mo dúpẹ́ lọ́wọ́ kábíyèsí onídèrè ti ìlú Ìdèrè ọba Òníkọ́lá Kingsley Òníkọ́lá kábíyèsí bàbá aṣífìlà forí adé ọba onídèrè tìlú Ìdèrè ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ní bàbá onídèrè tìlú Ìdèrè wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n mọ̀ pèlè àwọn bàbá wọn wọ́n mọ̀ páwọn bàbá àwọn ló tẹ ilẹ̀ Ìdèrè dó wọ́n sì yà kúrò lórí ọ̀nà náà kábíyèsí kẹ́ ẹ pẹ́ lórí ìtẹ́ àmín àṣẹ ọba Kingsley Òníkọ́lá kí ẹ fọwọ́ páwó kẹ́ ẹ fèrègì dóbì káṣí ọba ọpẹ́ ìrùkẹ̀rẹ̀ ọba kó dókínní ìbẹ̀rẹ̀ onídàrú mọ́ yín lórí ẹṣin ọba àjòkó pẹ́ ẹṣin ọba òjò gbogbo àwọn òjòyè yín pátápátá kò sí lè tẹ́ sọnù rèwerèwe nù wọn kábíyèsí igba ọdún lónìí àwa yín ni ogún ọdún lónìí àwa yín ni ẹ ń bá roku ọba àwòwò agbo bẹ́ẹ̀ ni ó di dandan ní kẹrin ẹ ṣeun àdúpẹ́.